ìlú tí ó ní Sunday Igboho ọmọdé ọlọ́ọ̀bẹ̀ o kódà ó ya fídíò ńbẹ̀ ó ya fọ́tò ńbẹ̀ tó sẹ́ndì ẹ̀ ó sì ya fọ́tò wájú police station bẹ̀. àṣé igbó ọba tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí àṣé náà lọ́lọ́jà Niger State àṣégbó ọba yìí náà lọ́lọ́jà Kútọ́nù gbogbo ìlú tó já yìí àwọn náà tún lọ jálù míì wọ́n tún lọ jálù míì àṣégbó ọba náà ló tún lọ jáwọ́ orílẹ̀-èdè míì ọ̀fẹ́nu sọ gbogbo ẹ̀ bíi Mali lọ́tọ̀ orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kejì àjọ àgbáyé ló sì lágbára lórí ẹ̀ àṣẹ́nu gbó ọba yìí kò sí orílẹ̀-èdè kan tó lágbára tó bá ń bẹ nínú àjọ àgbáyé tó lè sọ pé òun ò fẹ́ o òun fẹ́ wú gbogbo igi ibẹ̀ òun fẹ́ máa rí gbogbo ibẹ̀ kétékété òun fẹ́ gbé katapila lọ bẹ̀ kóhùn ó wú igi kóhùn ó wú gbogbo ẹ̀ pé ibẹ̀ làwọn èèyàn ń fara pamọ́ sí àṣejọba orílẹ̀-èdè kan lágbára ẹ̀ a tó ń bèrè ìjọba àpínlẹ̀ kí ni agbára tíjọba àgbáyé ní lórí igbó ọba yìí òfin wo ní bẹ lórí igbó ọba yìí àṣẹ nínú igbó ọba yìí lẹ́yìn ẹranko èèyàn gbọ́dọ̀ gbénú igbó ọba yìí wọn gbọ́dọ̀ kọ́lé síbẹ̀ àṣẹ nínú igbó ọba yìí ó wà nínú òfin pé wọn gbọ́dọ̀ máa dá màálù ńbẹ̀ wọn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ajé ńbẹ̀ àṣẹ nínú igbó ọba yìí ó wà ńbẹ̀ pé wọn gbọ́dọ̀ máa dá fátìrì ibẹ̀ nínú òfin àjọ àgbáyé ni o nínú igbó ọba tiwa tìpínlẹ̀ Ọ̀yọ́ àti tìpínlẹ̀ Kwara tó líǹkì mọ́ Kwara state òun náà lọ gba oríire lọ Ọ̀gbẹ́tì ibẹ̀ náà wọ́n gbàdé Kwara state àṣẹ àwọn kan ń gbẹ́nu igbó yẹn tó jẹ́ pé àwọn Fúlàní tó lé 7,000 àṣẹ wọn ní ibùjókòó níbi tí wọ́n ń gbé níbẹ̀ tí wọ́n lọ́ba tí wọ́n níjòyè àṣẹ bẹ̀ lágbára débi pé wọ́n ń ṣe káràkátà lójoojúmọ́ ń bẹ̀ àṣẹ màálù tí ń bẹ nínú igbó ọba yìí tá a bá mú látòríire Ògbómọ̀ṣọ́ yìí tá a bá mú lọ títí tí dáfídé bọ́dà lọ́hùn àsólé ní 5 million màálù tó wà ní igbó ọba yìí tó sì jẹ́ pé àwọn màálù yìí lólúwa. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti máa ń fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tá a mú wá lónìí gbáǹkọ́gbì ní o ó yá ẹ jẹ́ ká jọ wò ó ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription kò sẹ́ni tó máa jáwọ́ yín ọwọ́ yín tẹ́ fi bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. àṣé kò sí nǹkan ìjagun tó lágbára tí ò sínú igbó ọba yìí àṣé AK-47 àṣé tọ́ì ni àti AK-49 bí ìgbà tọ́mọ èké bá ń fi bèbí ṣeré ni nínú bẹ̀ àṣé báwa kan ṣe mọ̀ pé tá a bá gbé mọ́tò láti challenge àmọ́ bá ṣe gbà á tọ́jẹ́ pé yóò yà tá a fi dé géètì kíá àṣẹ làwọn kan mọ àtọ́jú ilé àtọ̀nà ẹ̀bùrú ọ̀nà gbọ́rọ̀ àtọ̀nà bùsọ̀ bẹ̀ àwọn àtàjọ́ máa rà àdúgbò bẹ̀ gan àmọ́ tó wọn tó sì jájòjì ni wọn. àṣẹ àwa tá a jẹ́ Yorùbá yìí ṣé àwa lágbára bẹ́ẹ̀ nínú igbó ọba tiwọn lọ́hùn igbó kálukú orílẹ̀-èdè yìí ló ní igbó ọba tiẹ̀ náà èyí ń tọ́ lọ títí tó fi dé Niger State nínú igbó ọba ń bẹ̀ sáà lè bá Yorùbá ń bẹ̀ tí wọ́n ń tà tí wọ́n ń rà ẹ̀ tún wá gbọ́ láàárọ̀ yìí o ohun tó fagbọ́n mi sí omi ò tó fa gbogbo wàhálà tá a ní láàárọ̀ yìí ààrẹ wa ni president Bọ́lá Ahmed Tinubu ẹni hàn yín ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ọwọ́ rẹ̀ ló ti wá gbogbo wàhálà tá a ní Nàìjíríà báyìí gbogbo àwọn tí a ń ṣèjọba látàyè ológun láti 1960 àṣírí kan wà tí wọ́n ń da ṣọ́ọ̀bù tí wọ́n ń pa á tì tẹ́nìkan kan ọ̀rẹ́ débẹ̀ àṣẹ Bọ́lá Ahmed Tinubu òun lẹ́ni àkọ́kọ́ tí ó láyé àgbàràmù tí ó sọ pé ẹ kó owó Nàìjíríà ẹ kó síbì kan ẹ ń pín lóṣooṣù ẹ ń pín owó Nàìjíríà ẹ fi ń ṣe sọ́bsidì àwọn mẹ̀kúnnù ń jìyà ẹ̀yin sì ń pín owó ẹ ń dagbádá bolẹ̀ gẹ̀rẹ̀yẹ̀ láì ní ọkọ̀ ojú omi tí ń fa epo ẹ sì ń pín owó sọ́bsidì ẹ sì ń pín síbẹ̀síbẹ̀ Nàìjíríà tẹ́ ń pínwó rẹ̀ yìí ó ti á jẹrà wọnú ó ti ń di pé wọn ò rówó oṣù òṣìṣẹ́ san àwọn orílẹ̀-èdè kéékèèké ń yá wa lówó tá a fi ń sanwó oṣù bá a ṣe dẹrú China nìyẹn o nípasẹ̀ pé à ń yáwó lọ́wọ́ wọn a sì tún fẹ́ máa ṣiṣẹ́ ìjọba tó ti kàmpé pé láàrin ọdún 4 tó ń bá lò òun ó ṣe ribiribi òun ó ṣe yàyà 6 nígbà ọba débẹ̀ ni ò ní bówó tó bá débẹ̀ tí ò bówó ó sì fẹ́ káwọn aráàlú rí pé òun náà ṣe nǹkan wúrúwúrú wọ́n wá lọ bá wọn China wọ́n wá fi kùlùkùn pẹ̀lú wọn pé ẹjọ́ ẹ bù aláṣírí ẹ bá wa ṣe bíríìjì báyìí ẹ bá wa ṣe bíríìjì báyìí a máa sanwó rẹ̀ fọ́dún 25 a máa sanwó rẹ̀ fógójì ọdún gbèsè tí ìjọba míì jẹ ọmọ tẹ̀ tí lóyún ẹ̀yọ́ san bẹ̀ ìyẹn ni Bọ́lá Ahmed débẹ̀ tó ní bápọ̀ bá ṣe san èèyàn a máa ká a lérí sọ́bsidì tó kọ́kọ́ yọ lórí owó epo yẹn nọ́mbà 1 ọkàn lóró òrùn àwọn olówó ló kó bá àwọn náà wá ṣe mítìnì ẹ yọ̀ọ̀dà padà nígbà àwọn aráàlú bá ń complain
wọ́n retí pé ká complain ká ṣèwọ́de ká ṣe gbogbo ẹ̀. Àwọn Bọ́lá Ahmed Tinubu wọ́n tẹ́ ọ̀rọ̀ sórí tébù fáráàlú wọ́n fi hàn gbogbo ìlú pé ti ń ṣẹlẹ̀ rèé o àwa ò lè parọ́ fún yín o. Aráàlú gbọ́ pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bó bá ìpò léwó náà ni a jẹ́ pé ẹ fi ṣe nǹkan tó dáa fáráàlú. Wọ́n wá bẹ̀rẹ̀ láti ìgbà náà wọ́n bẹ̀rẹ̀ sí publish iye tí wọ́n ń pín sípínlẹ̀ kọ̀ọ̀kan lẹ́yìn tí èyí fẹ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ń gbé jáde lórí íńtánẹ́ẹ̀tì tó bá gúgú rẹ̀ ní ìsìn ọgbọ̀n Ọ̀yọ́ state gbà lóṣù yìí. Iye tí wọ́n gbà iye tí wọ́n pín ní stéètì kọ̀ọ̀kan wọ́n ń tú àṣírí yẹn. Ìyẹn dé ní ara tó fa sùnwọ̀n mí ni mò ń sọ fún yín yẹn o. Ẹ̀ẹ́kàn máa kùn lẹ́ẹ̀ máa kùn náà o. Àwọn olówó yẹn àtàwùsà àti ti Ìgbò àti tilẹ̀ Yorùbá gbogbo wọn foríkorí wọn ṣe mítìnì. Ẹ̀yin bọ́ bá gbóúnjẹ lẹ́nu wa òun náà ò ní láṣeyege ká tó sọ̀yún tán òun náà ò ṣe díẹ̀díẹ̀ ká tó pé rúru ẹyẹ kéré ó tuntun gbóúnjẹ wọ́n máa gbówó kan jáde ní Central Bank tí a bá gbówó ń jáde tí a bá ń ṣẹ́ owó ní 50 naira ní Central Bank wọ́n máa tà níbi 120 naira níta láì fà ẹni wọ́n bá fẹ́ là wọ́n kàn gbé owó fún gbìyì lówó Central Bank wọ́n gbé fún òun gbé fáwọn bòròdò change bọ́ bá pé kò rówó rárá lórí ẹ̀ bí ẹ bá fún 20 naira lórí rẹ̀ òun ti là bí a bá gbé fún yàn lẹ́ẹ̀kan kò yẹ kọ́ńtọ̀ tún mọ̀ sí mọ́ tí ó fi jáde láyé. Bọ́lá Ahmed débẹ̀ ọkọ̀ wọ́n bọ̀ ọ́ ní kò rí bẹ́ẹ̀ mọ́ o. Ibi tó wọ Central Bank bá ń lọ ibi tí dọ́là bá ń lọ tí pásítálì bá ń lọ kí gbogbo wọn jọ máa mọ̀. ẹ̀ ń bá fẹ́ ṣẹ́wó kí kálukú wọn máa lọ dàrẹ́ẹ̀tì. owó ṣíṣẹ́ ti báǹkì ti Central Bank àti bòròdò change ọwọ́ afẹ́ jọra wọn. ní wọ́n tún ní irú kí leléyìí àwọn oníjọ́ ṣèjọba rẹ̀ láṣẹgbádùn. kò di méjì ẹlẹ́ẹ̀kẹta rèé o gbogbo gómìnà nípínlẹ̀ wọ́n ti dọ́gbọ́n wípé àpò wọn ní owó local government ń wà àwọn ni wọ́n ń ṣàlàyé pé Bọ́lájí máa lọ Ìbàdàn North máa lọ Ìbàdàn West lọ́mọ bá ń sojú mi ń bẹ̀. irun gba alágbàṣe ọ̀sán ní gbogbogbò kó gò tó ẹni ó gbóko fún. tí Bọ́lájí bá ń pẹ́ kinní kan ojú títì kan ṣe kinní kan yọjú sí mi lọ́la. ìjọba Bọ́lá Ahmed débẹ̀ ó ní òrí bẹ́ẹ̀ mọ́ pé kálukú àwọn local government yóò mọ gbowó dàrẹ́ẹ̀tì ni. kò di mẹ́ta ara wàhálà tí Bọ́lá Ahmed tó fà sí wa lọ́rùn. èyí tó bá wá fẹ́ tó fi jẹ̀bi nínú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ẹ máa kọ́lẹ̀ o pé ọjẹ̀bí ń bì ọjàre ń bì. ó ní local government ni wọ́n máa sanwó local government fún direct. àwọn ìpínlẹ̀ mi ò tí ì bọ́ nínú àǹfààní kí local government ó máa gbowó ẹ̀ direct. bí local government ó bá sì gbowó ẹ̀ direct àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé kò ní jẹ́ ṣíṣe. local government lọ́mọ títí agboolé tó bàjẹ́ ńlọ́mọ gọ́tà tí ò dáa. gbogbo ẹ̀ ju gbogbo ẹ̀ lọ́rẹ̀. ǹjẹ́ ẹ mọ̀ pé nínú igbó ọba yìí nítorí wípé ìjọba filẹ̀ fún ọdún pípẹ́ láti 1960 tí wọ́n ti pín wa ló ti wà bẹ́ẹ̀. ẹnìkankan èyí ṣe nǹkankan lórí ẹ̀. àbálò àbábọ̀ ogun ilé papọ̀ mọ́ ti ta. àwọn èèbó wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ wa nínú ilé wọ́n sì wọnú igbó yìí wọ́n sì wá bí tí àwọn nǹkan àlùmọ́ọ́nì wà ń bẹ̀. wọ́n sì ń wà á láti ìgbà náà. láti ìgbà tí wọ́n ti wọnú igbó yìí láti ìgbà tá a ti ń jẹ gbèsè tá a rówó san ká ti ń ké báwọn pé ẹ dákun ẹ yá wa níye báyìí àfi sanwó oṣù o. àwọn ń ṣe construction lọ́dọ̀ wa wọ́n láǹfààní àti máa kó àwọn nǹkan èlò tí wọ́n fi bá wa kọ́lé wá tí wọ́n fi la bíríìjì wá. nínú àwọn nǹkan yẹn tí wọ́n fi yẹlẹ̀ wò tí wọ́n fi yẹ gbogbo mineral resources tó wà nù lẹ̀ nǹkan àlùmọ́ọ́nì wọ́n kàn ó láwọn oríṣiríṣi àwọn ibi inú igbó yẹn. wọ́n kẹnu bá sunùkún ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wú wọ́n wà diamond wọ́n wà lithium. ní tí wọ́n ń pè ní lithium ọ̀fẹ́ wọn ju góòlù lọ. tí wọ́n bá wọ àpò ajílẹ̀ lithium kan àpò ajílẹ̀ tọ́kadà lè gbé láti inú igbó yẹn níbi tí ó gbé jáde sí tí wọ́n fi máa lóòdù ẹ̀ sórí tírélà. 12,000 ni ọ̀kadà ń gbà láàrin ìrìn ordinary bíi 30 minutes 40 minutes. ìjẹ́rú ọlọ́kadà míì ṣé yóò fẹ́ gbèrò gbòòrò mọ́ tó bá yípo bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tó gba 12,000. ṣé mọ̀ pé òun ti ráyé wánu. wọ́n wá ń wá kínní yìí tipẹ́ tí wọ́n ti kẹnu bọ̀. ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó dé bá wa àwọn nǹkan èròjà ogun tó wọlé á bá àwọn màálù wá wọ́n dì í mọ́ màálù. àwọn màálù ti ń kírọ̀sì láti bọ́dà. àwọn ìbọn wọn ń dì í mọ́ ara màálù. wọ́n ń gbé wọn kírọ̀sì bọ́dà. gbogbo àwọn nǹkan yẹn ti wà nù Nàìjíríà dẹ́dẹ́dẹ́. ìjọba wa sọ wípé àwọn ò fẹ́ kí wọ́n wá nǹkan àlùmọ́ọ́nì tó jẹ́ ti gbogbo Nàìjíríà. èyí tí wọ́n wà nínú Ọ̀yọ́ state tí Ọ̀yọ́ state bá yí padà tó bá dà bí Èkó owó tí wọ́n ti rí ń bẹ̀ ó tó ní tí ó lè sọ Ọ̀yọ́ state tí ó fàìn ju Àbújá lọ. owó state níbo lẹ wá ń kó o lọ. ṣùgbọ́n sáwọn state mọ̀ ń pa rẹ̀ àwọn wo ló ń gba
600,000 lọ́wọ́ àwọn tírélà kọ̀ọ̀kan tí wọ́n ń lọ rèé kó nǹkan. Tírélà ò sì lọbẹ̀ rárá, ó kéré pin 100 tírélà ń wọbẹ̀ lójúmọ́ tí ń jáde. Ta ni wọ́n ń sanwó yẹn fún? Owó tí wọ́n ń san táwọn tírélà ń san yẹn ta ni wọ́n ń san fún? Lábẹ́ àṣẹ àjọba wo ni? Àbáwọn kan ní àkàn ń lo agbára wọn tí wọ́n ń lọ rèé gbowó ń bẹ̀. Àtẹ̀mí àtẹ̀yìn wọ́n ti fìyà jẹ wá jìnnà. Gbogbo ohun tí Tinubu mọ̀ lóhùn ń jà fún rèé. Tí wọ́n fi ní túnú rẹ̀ ó fa sàbí ti pọ̀jù fún. Kí ni tiẹ̀? Ó kọjú mọ́ ìjọba tí ń ṣe èwo tún ni tiẹ̀ pẹ̀lú gbá àtàwo. Ìjọba òkèèrè ọ̀pápọ̀ mọ́ tilẹ̀ wa ọ̀n kó nǹkan èròjà ogun ọ̀n kó fún wọn. Bí ẹ bá bá yín fà á ẹ bá wọn fà á. Ẹ má gbà fún wọn. Àwọn Amẹ́ríkà tí àwọn ní àwọn wá gbìjà wá ń jò ní. Information tó dájú ń bẹ lọ́wọ́ wọn ni a fi wá. Wọ́n ní information lọ́wọ́ pé àwọn èèyàn ni a sì ń gbá ojú Nàìjíríà báyìí. Ọ̀dà ṣé wọ́n á já yín sí. Àwọn náà ò ṣe tí wọ́n fọ́lọ́hún o. Bá a bá bá yín gbà bá a bá bá wọn léyìn wọn kúrò ń bẹ̀. Àwọn tí wọ́n ń gbógun tì yín nǹkan kan ẹ rí bí ọwọ́ bí kíní bí kòtò lítíọ̀nù tí wọ́n ń gbẹ̀hùn. Àwọn ọba yín mú bẹ̀ dání àti bí ọwọ́ epo bíi Calabar Port Harcourt epo kan tí ń bẹ lẹ́kọ̀ọ́ náà tí wọn ò tí ì discover àti tòògùn àmọ́ báyìí mójútó bẹ̀. Níbo láwà bọ́ lóko ẹrú. Lóòótọ́ àwọn Amẹ́ríkà lè gbèjà wa tí wọ́n bá wa lé gbogbo àwọn agbésùnmọ̀mí. Ṣùgbọ́n á padà tó bọ́ sọ́wọ́ tiwọn náà ni. Àwọn náà padà mọ́ control ẹ tó bá wù wọ́n mọ̀ fi sórí àlééfà. Ìyẹn ni wọ́n fẹ́ bá wọn fà ní ràn táwọn ràn ò gbà. Àwa láàmọ̀ ṣèjọba ara wa fúnra wa ẹ̀ níyàn fún wa. Wọ́n sì gbọ́n tí wọ́n bá yàn jọba lé orílẹ̀-èdè kan lórí. Kìí ṣe pé wọ́n lọ mú yàn wá láti ìlú wọn o. Ọmọ ìlú yẹn tó jẹ́ olólùfẹ́ wọn bọ́yọ́ kàwé ń bẹ̀ àbẹ́jẹ́ Amẹ́ríkà ń bẹ lára rẹ̀ ni wọ́n ó lò. Indirect àwọn ni wọ́n ń control Saudi Arabia báyìí. Indirect àwọn ni wọ́n ń control Israel. Jíjá tí Iran já tí wọ́n sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba míì pé ẹ̀yin nìkan kọ́ lẹ láyé. Àwọn Korea wà ń bẹ, àwọn gbá wà ń bẹ, àwọn àwo wà ń bẹ, àwọn Russia wà ń bẹ. Tí wọ́n rí pé àwọn eléyìí ti fẹ́ mọ̀ já o. Eléyìí fẹ́ mọ̀ já tètè pa lẹ́nu mọ́ kó tó di pé yóò já wọn yòókù lọ o. Èyí tí wọ́n débẹ̀ tí wọ́n àrẹ́sì wọn láàrin ẹjọ́ mẹ́ta tí wọ́n kó ń bẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ní àpè lọ́ba dìgbà yìí. Akínní náà mọ̀ fẹ́ mọ̀ ṣe bí ẹlẹ́ran ara. Wá tún pé ròjà rin iṣẹ́ wọlé sí i. Nígbà wọn bẹ̀rẹ̀ ní rí i pé eléyìí kọjá bẹ́ẹ̀ ẹja bá negotiate ni o. Àwọn eléyìí ọ̀kọ̀ọ̀kú eṣẹ́ ọ̀kọ̀ọ̀kú ni wọ́n o. Àwọn tá a láfẹ́ ju bọ́ǹbù sí gbogbo wọn bọ́ta tí wọ́n so wọ́pọ̀ tí wọ́n fẹ́ fèsì kú yìí. Àwọn eléyìí wọn ò ṣe é bá jagun o. Tí wọ́n bá ti gbé orílẹ̀-èdè kan wò tí wọ́n ti rí wípé agbára àwọn ò lè ká àwọn rìn ẹ̀yìn bẹ́ẹ̀ pàápàá jùlọ tí wọ́n ti rí wípé àwọn orílẹ̀-èdè tó lágbára bíi Russia wà lẹ́yìn wọn. Níjó ní Russia ń sọ pé k'Amẹ́ríkà ọmọ tanra rẹ̀ jẹ́ o. Àwọn Iran wọ́n ní àdó olóró tí wọ́n lè yìn láti ìlú wọn tí ó sì balẹ̀ sí Amẹ́ríkà. Sẹ́ẹ̀ mọ iye kìlómítàs tí ó rìn. Ó fa 1,400 kìlómítàs ni ó rìn láti ìlú wọn tí ó fi dé Amẹ́ríkà o. Wọ́n ní kódà wọ́n ládó olóró tó lè rìn more than 2,000 miles o. Ọwọ́ ń lọ bẹ́ẹ̀. Ẹlẹ́kẹrin mọ kàálẹ̀ fún yín níbi nǹkan àwakùsà. Àwọn nǹkan tí ń kógun bá wa là ń gbóhùn lẹ̀ ń gbọ́n o. Gbogbo ọmọ tí a kó lọ nú igbó kèésì kọ àwọn ọmọ tálíkà ni wọn ò lè rí kọ́bọ̀ tí wọ́n gbà lọ wọn. Wọ́n níjọba làwọn fẹ́ bá negotiate. Gbogbo tí wọ́n mọ̀ pé tí wọ́n mọ̀ demand fún lọ́wọ́ ìjọba àwọn tẹ́ ẹ dà wọ́n lẹ̀. Àwọn bíi ìwakùsà báyìí ẹ filẹ̀ fáwọn ẹ mọ̀ débẹ̀ mọ́ ẹja wọn mọ̀ mójútó. Ṣé wọ́n ti á gbàjọba àbí wọn ò gbàjọba indirect báwọn. Àwọn kan wà nú àwọn olóṣèlú yẹn tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe ní do or die. Tí wọn ọba ilé dìbò ní 2027 ọbọ tanyanyanu wọn wá ní kàkà kékun mọ̀jẹ̀ ṣèṣe ayé àfi ṣàwàdànù. Àní kò ní í débẹ̀ ó débẹ̀ kò ní lòjẹ̀ kan lọ. Ẹn tó wà ń bẹ̀ náà ni tóun ti forí ìhun ṣe wàhálà tóun ṣe gbá tóun ò sùn fódìdí bí ọdún kan ọdún méjì. Àsìkò ti tó kí òun ó parí iṣẹ́ yìí káwọn èèyàn ó ṣe dànsákì ìhun bóun ó tiẹ̀ gbéjọba lẹ̀. Àwọn ní fífà tiwọn náà tún wá lé ó lékè ńkà. Àwọn olóṣèlú ni wọ́n fi wá ka scores. Wọ́n bìlíìfù wípé tí ọ̀bá sí ẹ̀ nínú ìjọba tó wà ń ta yìí kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe. Àwọn apá kan dúró ní dúró gbogbo ń tó bá gbà láàfún. Àwọn apá kan dúró ní dúró wípé a máa lo social media. Àwọn gbóná pọ̀ wọ́n gùdù pọ̀. Àwọn a máa àti nǹkan tí wọ́n ṣe AI rẹ̀ tí wọ́n sì là mọ́ Facebook. Wọ́n a máa ṣe AI fídíò tí wọ́n sì là mọ́ gbogbo orí social media. Bẹ́ẹ̀ni bí wọ́n ti ń pààyàn lọ bẹ́ẹ̀rẹ́bẹ́. Wọ́n lè rí náà kankínà kan máa jó lójú títì káwọn èèyàn pọ̀ ń bẹ̀. Wọ́n kọ Ọ̀yọ́ again sí ṣé bẹ́ẹ̀ ní fẹ́ dúró kẹ́ẹ̀tún wò pé kó tún ní Ọ̀yọ́ again àṣà ò. Nígbà yẹn bàbá gbọ́ lẹ́gbọ̀ pé ọkọ̀ epo kan ń jóná kí ló wá tún fọ̀ Ọ̀yọ́ again níbí yun. Ẹ tún lè máa wò lórí fóònù lọ́kà ìgbọ́ wọ́n dé ẹgbà wá lọ ya ibi àwọn ọmọ sùkúù níbi tí wọ́n ti ń sáré bóyá wọ́n ń ṣeré lọ́sàn-án
wọ́n jọ ń léra wọn lọ́sàn wọ́n yà mọ́ wọ́n wá ya AI gbogbo àwọn gbọ́mọgbọ́mọ wọ́n yà wọ́n plọ́ọ̀gì ẹ̀ mọ́ra wọn ẹgbàwọ́ o wọ́n fi voice over sí lábẹ́ ẹnìkan mọ̀ sọ pé kinní kan. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń rí lórí Facebook àtàwọn tó ń rí lórí social media yẹn tí wọ́n ń jẹ́ ọkọ Yorùbá tí mi ò jẹ́ Ṣàngódélé nǹkan kan Ògúndèjì ń bẹ̀ irọ́ ni kèé sàwọn ẹ̀yà wa àwọn ẹ̀yà míì ní lóókọ wa tí wọ́n fi ọba sọ fún kínní ní ọgbà ọba sọ pé eke ń wá ṣùkú lóókọ rẹ náà ní ọgbà tí ó gbé ọ gbé jáde. òṣèlú wà lára tí ń fi wá kaskọ́ọ̀sì yìí. níbo wàhálà Nàìjíríà ti wá ẹ̀ máa súnmọ́ mi ẹ̀ máa bọ̀. ta ló kàn sí wàhálà fún Nàìjíríà. tí Yorùbá bá sọ fún wí pé ààyè gba tápà ó kọ́lé ògùnnù ẹ wo fídíò ọmọ Fúlàní yìí ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ Yorùbá ẹ̀ dáadáa ẹ gbọ́ dáadáa o. àǹtí ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Sunday Igboho sọ. Sunday sọ ipò ọ̀wà bá ní òun halẹ̀ àrètí rẹ̀ títí ààrẹ ọ̀. Sunday lọ sọ ààrẹ o. Sunday àgọ́ ni ọ̀ wò. Àgọ́ tó fi gọ̀gọ̀ kọ́rùn ni ọ̀. Àgbà àyà burúkú ni ọ̀. Tí wọ́n bá bí ọ dáadáa má pẹ́yìn dáwọ́ bá ń ta ara ni wọ́n máa bọ̀ níjọ́ tó dé gbẹ́dẹ́ ta ló tún tí ọ padà síbí ọmọ náà bá ń tó dé bẹ́ẹ̀. àwa ti dúpẹ́ fọlọ́run o àwa ti dúpẹ́ fọlọ́run àwọn bàbá ní àwọn yìí sólè kò sólè rárá ní bá ní tọ́ bá ti yọ máa ń tọ́ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ bá dúró pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí wàhálà sídìí bá ní Sardauna náà bá ní àwa ti dúpẹ́ wàhálà àwọn èèyàn dáadáa ní ibi tá a wà níbi àwa ń dúpẹ́ lọ́dọ̀ wọn dáadáa torí wọn mú bá ní lọ́wọ́ dáadáa wọn mú bá ní dúró dáadáa gbogbo ẹni bá dé bá ní yọ ṣàdúrà fún wa ni tí wọn wá ń ru ẹnu gbòǹgbò lọ́hùn pé ìwọ ó ṣe kíní ó ṣe kí ìyálà ìyá bàbá rẹ tó bá ti padà tó bá tún dé bá ní ìyálà ìyá bàbá rẹ tó bá máa pé kóró pọ́n méjì lóní kò dé lórí méjì máa bọ̀ wá wò tó bá sì ti padà ọba máa kóró pọ̀ ẹ̀ ọ̀kan náà lóní tó bá jẹ́ pé ó ti pé méjì tó ń gbọ́ tí kóró pọ́n rẹ mí lábẹ́ rẹ tó ń bá rìn máa bọ̀ wá má padà tó bá sì máa kó òní wá ẹ̀ ọ̀kan náà lóní kò tiẹ̀ lágbára gan ínsíkì ọmọ àkẹ́ olórí burúkú aláìníròònù àgọ́ burúkú ọ̀dà máa bọ̀ ṣèbọ̀ sọ pé makalíkì ni ọ́ ọba bá tún bá ní sí ìwà makalíkì ọba bá ní olóra ìpè ọlọ jẹ́ nìkan bí ọba bá ní Sunday ò ní sórí ire o nǹkan tó fẹnu rẹ yìí sọ ò ní sórí ire ọ̀sọ̀ ipò àwọn èèyàn tí wọ́n jí gbé ní bá ní wọ́n kó wọn wá Sunday gbogbo àgbákò ìpè téèyàn bá fẹ́ lórí rẹ yóò mú ọ abirọ ni àwọn èèyàn kíkálukú ọgbọ̀wọ̀ ó sọ wípé bá ní wọ́n kó àwọn èèyàn wá táwọn Yorùbá bá ní àwọn sọ fún wọn pé àwọn ti gbọ́ pé ní bá ní wọ́n kó wọn wá àbíwò àbí ta ló sọ bẹ́ẹ̀ fún ọ̀gán tọ́tún àpè dáadáa kò gbọ́ kò sólè ní bá ní àwọn ará bá ní èso lè àmọ́ ọ̀rọ̀ bàbá ní tó ń sọ nìtọ́ bá padà sẹ́yìn rẹ̀ ọkà àbùkù rẹ̀ gẹ́dẹ́ Sardauna àti sídìí ọ̀rọ̀ wọn tó ń sọ ní padà jẹ́jẹ́ wò wọ́n ti ju ẹgbẹ́ bàbá rẹ̀ bàbá ńlá bàbá rẹ̀ tó bí ọ̀gá wọn ti kọjá rẹ̀ òkúta nù mí làwọn jẹ́ òkúta tí òun wọn parí gbogbo àwọn èèyàn tí wọ́n wo fídíò yìí ẹ dákun mo ti bẹ̀. ṣe rí ngbà mi tí mo bá wo òye tí n bá wo ṣàkun àwọn ọmọ Yorùbá tí n bá wo ìgbésí ayé wa tí n bá wo báwọn ọmọ kóòtù ojíire ṣe ń behave nígbà míì èèyàn tún ní fẹ́ blame àwọn Fúlàní àmọ́ màá sọ nǹkan kan fún iṣẹ́ rí ọmọ Fúlàní tó sọ̀rọ̀ yìí wàláhì tàláhì ó ní àyà débi wípé ẹmọ tíyàn bá láyà tíyàn wá ní too much confidence pé kò sí nǹkan kan àwọn ò bá wá wò ó kó jẹ́ pé tó bá máa ṣerú nǹkan báyìí kó jáde kó fi location ẹ̀ lẹ̀ fún àwọn ọmọ Yorùbá
èmi ò bá ọmọkùnrin yìí wí o. Ìwọ tó bá wù ẹ́ nínú ọmọ Yorùbá tó bá gbọ́ possibility wà kó sọ̀rọ̀ sí mi kó ní ààrẹ o mọ nǹkan tó ń sọ lẹ́nu ìyẹn ò ń ṣe nǹkan tuntun àṣẹ̀ṣẹ̀ máa gbọ́. Àmọ́ ṣe rí àwa máa sọ àdẹ̀ ní sánilẹ̀ Yorùbá láyé. Mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo mọ̀ àbúrò ẹbí ọ̀rẹ́ tó yẹ pé tá a mọ̀ nílùú òyìnbó kódà ó ti pọ̀ jọ tá a mọ̀ nígbà tá a wà nílọ. Jẹ́ fẹ́ gbọ́ ọdún iléyá tó lọ yìí nǹkan sá fún nìyẹn. Wọ́n máa ń sọ fún wọn pé ṣé ti gbàgbé pé ewúrẹ́, àgùntàn, ẹdìyẹ, ẹyẹ, àgbò nǹkan kọ̀ọ̀kan ló ń gbé ìlú Nàìjíríà pé àwọn èèyàn ló ń gbé bẹ̀. Èmi ti rí ẹni tó jẹ́ pé Nàìjíríà ló wá ọjọ́ tó ti rìn ní títì Fúlàní ò dààmú orí títí tó fi kú. A dẹ̀ ti rí ẹni tó jẹ́ pé wọ́n lọ gbé ní airport báyìí àti airport làwọn ẹbí ẹ̀ ti ṣekú pa kó tó délé. Atẹ́ni tó jẹ́ pé ó fò lókè for 11-12 hours ó dẹ̀ bọ́lẹ̀ ní Muritala Muhammed airport kó tó dé ọjọ́ táǹbẹ̀ yẹn ẹlẹ́mìí ti lọ ó ti gbẹ̀mí ẹ̀. Àti rí ẹni tó jẹ́ pé ó kúrò nílùú bàbá ẹ̀ ó kúrò láti ìlú òyìnbó ṣe gbogbo tó wò ó ṣe tán ó gbádùn ayé ẹ̀ ó gbéra ó múra ń bọ̀ ní Muritala airport ọ̀nà Ọlọ́run ti gbẹ̀mí ẹ̀. Ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀. Àmọ́ ìjọ́ kan ni gbogbo wa máa lọ kò sẹ́ni tó máa jù sáyé. Ìbá jẹ́ pé èèyàn mọ̀ wípé èèyàn máa ń jù sáyé tó bá téèyàn bá mọ̀ pé òun máa kú ni àbá ṣíwọ́ láti máa ṣe ìkà láti máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún láti máa yanra wa ní ọ̀tá àpàpàǹdodo níbo ni mò ń lọ. Ṣe rí èmi Ààrẹ Almaroof tí ọ̀pọ̀lọpọ̀ tí ó mọ̀ ẹlòmíà ní ubd íńtánẹ́ẹ̀tì nìkan mo wá máa ń sọ fún ẹnìkan ó kọ́ pé ó ṣẹ̀ṣẹ̀ dé orí íńtánẹ́ẹ̀tì nìyẹn o wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ẹbẹ̀ tá a bá sẹ́ndì fídíò mi ẹ stop láti máa sọ pé old video 2008 lèmi ti wà ní orí Facebook 8 nígbà láyé fọwọ́kọ lásán ta kàn máa táì àmà máa hágì ìpa Yorùbá káàkiri orí ọ̀rọ̀ Gani Adams gbòòwò yìí àti hágì rẹ̀ ti pẹ́. Ìwọ tó bá wá dé tọkàn rí fídíò tó ti wò lá ní last year ẹ má sọ pé old video ni ẹ jẹ́ kẹ́ni tí ò mọ̀ ó mọ̀ ibi tí mò ń lọ rèé o. Ṣẹ́ni bí ṣe kéré lọ́jọ́ orí mi yìí Gani Adams fún ààrẹ mo jùlọ olóyè Sunday Igboho mo jùlọ sọ́rí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá mo jùlọ olóyè Adéyẹmọ Sunday mo jùlọ bẹ́ẹ̀ mi náà ṣe kéré tó lọ́jọ́ orí mi yìí. Mo á fẹ́ kẹ́ ẹ rántí 5 years ago èmi tí mo kéré nínú ọlá kékeré tọ́lọ̀ ń fún mi yìí ẹni tí ò bá mọ̀ lẹ́ni kó gbọ́ nínú gbogbo yín gbà tíjà kọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin Ààrẹ Gani Adams àti Sunday Igboho mo fi Ọlọ́run búra èmi that was 5 àbí 6 èmi tí mo parí ìjà wọn rèé bí ṣe kéré tó yìí. Kàkà tó yẹ káwọn bàbá wa sọ̀pọ́ọ̀tì irú àwa tá a sọ̀rọ̀ yìí íńtánẹ́ẹ̀tì gbé ààrẹ sọ̀rọ̀ olóyè Sunday Igboho náà sọ̀rọ̀ bọ́ àwọn bàbá tá a ní nílẹ̀ Yorùbá gangan ni kẹ́ ẹ jẹ́ ká bá wí báyìí ẹ gbàgbé mò ń bọ̀ lórí ọba nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tí Ọlọ́run fún èmi ṣe ìlú òyìnbó ní ibi ni mo ti lo dáúlà mi gẹ́gẹ́ bí bàbá mi Kọ́lá Olótù mo lo dáúlà mi pẹ̀lú ìwọ̀nba páwà tí mo ní. Ààrẹ Gani Adams ó fún mi ní respect tó bá gbágo mọ́ mi létí kí ni mo fẹ́ ṣe màá kàn wá sórí online màá kàn rántí ni màá dákẹ́ tí bá pe Sunday Igboho olóyè tí bá pe tó bá gbágo mọ́ mi létí kí ni mo fẹ́ ṣe màá kàn rántí láti pé èèyàn burúkú ni wọ́n kíní kan ni wọ́n ṣe kíní kan màá kú olórí ẹ̀. Dìbáyé sọ yìí náà ọ̀rọ̀ máa wà bẹ́ẹ̀ bó ṣe fẹ́ gbọ́. Ṣé rí àwọn àgbà Yorùbá mi nǹkan lè lóye yẹ kó máa mú wọn kó máa dá wọn sílẹ̀ kó máa ṣán wọn lọ́rẹ́ ni. Àwọn àgbààgbà kan wà nílẹ̀ Yorùbá tó ń ní ẹnu ẹja àfàwọn pírẹsidẹ́ǹtì lẹ̀ àmọ́ kàkà kó yẹ kán sọ òdodo ọ̀rọ̀ kan pé àwọn ọmọ yìí ìṣe náà tó ń rú sí i. Ìbálàáfín wà àti lálàáfín tuntun o. Ẹ jẹ́ ká gbàgbé pé Sunday Igboho nígbà tó lọ sáàfin ó ṣe gbá ó ṣàwo Sunday ti di ọmọ kódà kó ju Aláàfin ọmọ ni fún kábíyèsí Igboho ṣá. Wà láìtàláì ọmọ máa ń bẹ bàbá ní bàbá ń bí ọmọ ọ̀rọ̀ yẹn yí olóyè kó jẹ́ tẹ̀yìn àgbà. Tí bàbá bá wá pé olóyè sáàfin kò sí nǹkan tó burú jù ń bẹ̀ ó tọ̀rọ̀ ní kémi má sọ ohun bàbá mi láláàfin Aláàfin ò sì ní má wọ̀lú Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni mo ti sọ láyé bàbá Adéyẹmí rí ẹni tí bá ń tẹ̀lé mi tí bá sọ̀rọ̀ tí ò da Aláàfin máa ní onú ààfin mi ló ò ní wọnú ààfin o máa kò ní kí n má wọ̀lú Ọ̀yọ́
Aláàfin ò tún ní kò ní sọ pé kí n má wọnú ààfin kábíyèsí ọ̀wádìí kó yà ní yọjú sí mi ni ẹ mọ̀ pé wọ̀ nìyẹn. Mo lè délé Ifẹ̀ kan deny mi o, mo dẹ̀ lè débẹ̀ kan ní kí n wọlé. Ibo ni àwọn bàbá wa yìí wà? Ọọ̀ni Adéyẹyè ibo náà wà? Àwọn kábíyèsí yìí náà ṣiṣẹ́ ẹ̀. Fídíò ẹ̀ ní gbogbo yín rí nígbà tó ń gbé Sunday sí kinní 1-on-1. Ta ni ò tí ì ṣera wọn rí? Ta ni ò tí ì búra wọn rí? Ta lẹ́nu ò tí ì gbé rí? Èmi gan ẹnu ti gbé mi lórí Ọọ̀ni mo bẹ̀bẹ̀, ẹnu gbé Sunday ó bẹ̀bẹ̀, ẹnu gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn online nítorí tá a bá ti ń sọ tá a bá ń ṣe live tá a bá ti ṣe mistake báyìí ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn yẹn mi ní lè pick ẹ̀ padà mọ́. Ìtorí ẹni tí bá ṣe fídíò tí bá bù tán màá wá tún gbọ́, tí bá rí pé fídíò yẹn ò dáa màá delete ẹ̀ máa tún sọ. Ó dáa kò dáa ọmọ aráyé máa sọ̀rọ̀, ṣé ẹ fẹ́ gbọ́? Àwọn ọmọ Yorùbá gangan àwa là ń ba ilẹ̀ Yorùbá jẹ́, àwa là ń ṣiṣẹ́ fáwọn Fúlàní. Mi ní sọ pé àwọn kan máa ní àwa nítorí ẹni tá a mọ̀ tó mọ̀yàn tó mọ̀ni títí àwọn náà ṣe irú ọmọ Fúlàní yìí náà fẹ́ cast ẹ̀. Àwa jáde tó bá jáde ńjọ́ kan táyé bá wá mu ibi tí mo wá rí pé àwọn Yorùbá bá ṣe lágbọ́n tó àwa la gọ̀júlẹ̀ Yorùbá. A ti sọ fún ìta without number tẹ́ bá ti confam pé agbésùnmọ̀mí làwọn pípù yìí nǹkan báyìí náà ṣe tẹ́ ẹ ti bá ìbọn lọ́wọ́ wọn ó máa kú ni. Ọlọ́run bí ṣe ń ṣiṣẹ́ mi yìí mi ní láti máa sọ ọmọ tẹ̀wé tàbá sọ́sìn àkàbàdà aládé ni o ẹ̀pọ̀rọ̀ ìpra wọn kàn máa ṣẹnu wọn bó ṣe wọ́n nǹkan tó mọ̀. Bí dẹ̀ ṣe wáyé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá Nàìjíríà ló máa ń bá mi lẹ́nu iṣẹ́ pẹ̀lú iṣẹ́ mi. Tó o bá lo níwèrè tí wèrè bá ń ṣe ẹ́ bí táwọn ọlọ́pàá bá sọ̀ráǹdì ìwọ kan yọ ìbọn ṣé tó bá ti sọ fún ẹ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta pé drop your weapon tó dẹ̀ sí pé òun rí iṣẹ́ ẹ̀ bó bá máa fi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bí méjìlá ó máa dún bí ẹ pé èèyàn yìí náà gàtún ó ti lọ nìyẹn because wọ́n ti ní body camera. Kí ló ṣe Nàìjíríà ṣáà lówó ni owó yìí wà. Àwọn House of Representatives wà ń bẹ́ẹ̀ pé wọ́n lè ní sórí náà máa sọ agídí náà máa fi fún yín lówó àwọn tó ń jẹ owó òlu tẹ bá ní ẹ mówó ìwà afẹ́ fi ṣe nǹkan fóònù wọn ní fún yín. Èmi ò rán yín iṣẹ́ but wọ́n lè ra mọ́tò 40 million fóbìnrin, wọ́n lè ra lé 150 million fún obìnrin nítorí pé wọ́n fẹ́ wo pátẹ̀ bọ̀tí tó ṣẹlẹ̀ Nàìjíríà wọn ò ní wò. Ọmọ Yorùbá gangan àwa ni problem. Àwa là ń ṣiṣẹ́ àwọn pípù yóò mọ ẹni tó lówó nílùú. Kí ló dé tó yẹ pé Fúlàní ló ń gbé wọn nílé epo? Kí ló dé tó ń gbé àwọn olówó? Kí ló jẹ́ pé ìyàwó olówó? Kí ló jẹ́ pé àbò olówó náà ló ń gbé? Bọ́n ṣe pa Abolóde níjọ́sí ṣèbọn ọmọ bóyá jẹ́. Àwa yìí gangan là ń ṣe bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run bí aláṣẹ ni àwọn ọmọ tí wọ́n gbé àti tíjà tó ń gbé Ọlọ́run máa fi ojú gbogbo ẹ̀yin Yorùbá tẹ̀ wá nìkéde Ọlọ́run máa fojú yàn ni. Ó ti dègún dàṣẹ. Inú ń bí mi because tí bá ní kí n ṣe live program màá lò tó 2 hours lórí ẹ̀mí ìdẹ̀fẹ́ ṣe. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tán bí tó jẹ́ pé wọ́n bí nínú obìnrin àìdá wọn fàbẹ gbà ní ó dà wọ́n gbé jáde àìdá ó jáde wọ́ọ́rọ́wọ́ ni tó wá lóun fẹ́ máa bu omi gbígbóná sílẹ̀ Yorùbá Ọlọ́run àbomi gbígbóná sílẹ̀ wọn. Ọ̀rọ̀ mi ò ní ju báyìí lọ. Ààrẹ Gani Adams ibà àti Sunday Igboho tẹ́ méjèèjì ò bá dira yín mú wọn máa dà nǹkan rú mọ́ yín lọ́wọ́. Ẹ ṣí àkíní sí WhatsApp yín kó kan gbogbo wọn lára. Mo fẹ́ pass message sí èèyàn méjì àti àwọn olórí wa. Lẹ́yìn tí bá pass message yẹn kí tó pass message yẹn sáwọn èèyàn méjì mo kọ́kọ́ fẹ́ bọ́ sọ́dọ̀ ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí Sunday Adéyẹmọ àti Ààrẹ Gani Adams, then lórí olóyè Adéyẹmọ Ìgbòho àti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ẹ rí pé mo ṣe pín orúkọ tó kọ́kọ́ ń jẹ́ kí gbogbo wọn tó dolóyè nìyẹn. Ààrẹ Almaroof lórúkọ tèmi, Ìdómògùn ni mi Akínlàjà, ipò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ, ipò tí ò lọ́kọ́kọ́ tí ò lọ́kọ́ fẹ́ tó mú kínkín tẹ ìgbàyà lọ́wọ́ aláya, ọmọládé ńládé Aláàfin Òládé adé aládìkún la gbà fáláàfin, oríkì àwọn bàbá ńlá bàbá wa ni àwọn ọmọ aládìkún amọ̀ra wa. Bẹ́ẹ̀ ni àwọn òde ń ṣe ọmọ àlè. Ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú olóyè Sunday Igboho help condition. Ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú Ààrẹ Gani Adams help condition lẹ́yìn. Wọ́n ń gbé wa lọ́mọ pa, wọ́n ń pa ìyàwó wa, wọ́n rí ọyàn, wọ́n rí ẹpọ̀n, wọ́n ń jù sẹ́nu. Ṣebí tẹ́yìn rí ni. Tẹ́yìn bá rí fídíò táwa rí ń bì gbogbo ẹ̀yin tẹ́ ń tì torí pé kẹ́ lè rí viewers yẹn ní máa bú Ààrẹ Gani Adams. Dẹ̀ ní máa bú olóyè Sunday Igboho. Ẹ tí wàá fẹ́ sọ di fashion Ṣeun àti Gani Adams láyé ìgbà yẹn. Gbogbo oníkálukú alamọ̀bi tó ń jà sí mo fi Ọlọ́run búra mi ní support ẹnì kankan bíi eléyìí. Bọ̀ máa fa ẹ̀yin bàbá mi méjèèjì létí. Tó bá wá wù yín kẹ́ ẹ gbọ́ nǹkan tí mo sọ. Tó bá wù yín kẹ́ ẹ má gba nǹkan tí mo sọ bọ̀. Tó bá dọjọ́ iwájú
àwọn ọmọ Yorùbá ní Ààrẹ Almaroof sọ̀rọ̀ yìí ẹ wá fẹ́ kàn sọ wá di ọ̀tá ara wa ẹ̀yin ọmọ Yorùbá gangan fúnra ara yín tó yẹ kẹ́ ẹ dìde kẹ́ni káwọn bàbá yìí rẹ́pọ̀ mo rí bọ̀bọ̀ kan ó ń gbé Gani Adams ṣépè mo rí kan ó ń gbé Sunday Igboho ṣépè ẹjọ́ dúró Ọlọ́run báwo la yìí fẹ́ sẹ́tù kínní ẹ rí pé ẹ ti ń ṣe èrè gbogbo ẹ̀yin tẹ́ ń bú wọ̀nyí ẹ rí pé kò sí ọpọlọ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn kan ń sìn ẹ̀ ń gbé olóyè Igboho sórí láìfù yín ẹ̀ ń ṣe wí adáṣe ẹ̀ fẹ́ràn di mánà yìí dénú ẹlòmíì inú yín tó bá ní kẹ́ mú dé bus stop Àkẹsán ẹ̀ ní tìjì ó jáde ní òkè àfin tẹ́ máa fi yí lọ́rùn the same thing apply to Ààrẹ Ọ̀nà Kakanfò what is wrong with us ìgbà mélòó la fẹ́ fi ṣe léyìí dà ní tó wà nílẹ̀ yìí ń sọ̀rọ̀ ọjà rárá níbi tí àwọn ọmọ Yorùbá níbi tá a ponú sí nìyẹn ìjà kọ́ la lè fi sẹ́tù kínní ìjà kọ́ ọ̀rọ̀ ẹnu lásán ni mo sọnù fídíò tí mo ṣe kọjá mo nígbà tọ́rọ̀ ìbẹ̀rẹ̀ èmi ni mo parí ìjà láàrin wọn wọ́n dẹ̀ gbà fún mi bẹ́ẹ̀ mi ò tiẹ̀ nípò kankan káwọn lóye pàwọn náà nípò nílẹ̀ Yorùbá láwọn méjèèjì tí gbogbo ayé dẹ̀ mọ̀ wọ́n bọ̀dá àkéré inú ayé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi lè pe ààrẹ kí n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi lè pe Sunday kí n bá sọ bọ̀tọ̀ àwọn ọ̀rọ̀ méjèèjì yìí sì kọ́ lọ gbọ́ lórí nẹ́ẹ̀tì kan pìkẹ́ fúnra wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe yìí ṣe bí bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ fẹ́ràn Sunday ṣe bẹ́ẹ̀ náà lẹ fà á lé DSS lọ́wọ́ yìí fẹ́ máa dákọ yín gbogbo yín tẹ́jọ́ ṣe tẹ́ ẹ ṣe ọ̀rí èké tẹ́ ẹ ṣe my brother ẹ̀gbọ́n mi ni ẹ̀dẹ̀ ń ba ayé ẹ̀jẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pa Gani Adams náà tẹ́ ẹ ń sọ ẹ̀gbọ́n mi ni àbúrò mi ni fásitì kan ní kíní kan ní amọ̀ yìí àmọ́ ipa tí olóyè Igboho ti kó nílẹ̀ Yorùbá ìwọ̀nba pati Gani Adams náà ti kó àwọn àwádáwò ò bá mọ púpọ̀ àwọn tó mọ̀ jù wá lọ wà ẹ wá fẹ́ sọ di fashion ẹ fẹ́ sọ̀rọ̀ Sunday Igboho àti ààrẹ Gani Adams ẹ fẹ́ sọ di PDP ẹ fẹ́ wá sọ di top of the tent top of kíní máa ń pè náà tẹ fẹ́ máa mú láti fi ṣe kíní láti fi máa tákù kẹ́ lè máa rí owó èyí tẹ́ ẹ bá dúró tó bá gbẹ̀ dúró lórí pé kí olóyè Sunday Igboho àti ààrẹ Gani Adams kí wọ́n parí ìjà ẹ̀kan ṣe ẹyọ kan tó yẹ pé ìjà lẹ́wà mo rí bọ̀bọ̀ kan ó ń ṣe bí ẹni tí wàrápá múlò bọ́ọ̀tà mi ìmọ̀rúkọ ẹ o àní ìdí ẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ ń bú Gàrí ẹ̀yin ọkùnrin tẹ́ ń bú Sunday Igboho gbogbo yín ẹ̀ ní ẹ̀tọ́ láti ṣe lè níta ní ìsinmi ìrẹ́pọ̀ ìṣẹ̀kẹ̀ pè bí ẹ̀yin kan fi kọ́mẹ̀ntì kan lẹ́mẹ̀ brọ́dà mi mo tètè gbàgbé orúkọ Ọlọ́run níjó bàjẹ́ fún ẹ kí wọ́n pe ìpàdé àwọn lọ́balọ́ba kí àwọn bàbá yìí sọ ṣé bọ́ ṣe ń pa á lọ́mọ yìí olóyè tó wà lórí ipò léni tó jẹ́ number 1 citizen ọmọ Yorùbá ni ẹjọ́ tó lọ́lọ́run kábíyèsí kú bàbá yìí Ọọ̀nífẹ̀ Aláké Àwùjalẹ̀ Olúwo Èkémọ̀wé ọ̀fọ̀ Èkìtì kíní kan ọ̀fìn lára onígbà ọ̀fìn gbà kan eléko ọ̀fìn kó níbo lẹ́wà ṣé tẹ bá hold meeting kí àwọn méjèèjì kan papọ̀ kan lọ jà níbi tẹ́ ń ba bọ̀ ń sìn tí ààrẹ Gani Adams bá rí opportunity láti ṣe ṣùtá fún Sunday Igboho ó máa ṣe pẹ̀lú nǹkan tẹ̀ ń ṣe tí Sunday Igboho gan náà bá ní opportunity láti ṣe ìkà fún ààrẹ Gani ó máa ṣe ọkàn tèmi lèmi sọ o mi ò mọ̀kan wọn o ìjà kọ́ la fẹ́ fi settle kínní yìí nígbà tẹ́ bá ní kí àwọn méjèèjì tẹ́ ń sọ̀rọ̀ kí ọ̀rọ̀ máa di ìjà kó máa di wàhálà ẹjọ́ tó lọ báwo la fẹ́ get off kínní báwo la ṣe fẹ́ get off ẹ̀ bíkọ́ mo rò mi ríro mi ò fẹ́ sọ̀rọ̀ torí pé mo fẹ́ kí live tí mo ṣe káwọn èèyàn kọ́kọ́ gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa adapt gan ẹlòmíì máa wò pé tírú àwa yìí mo ti máa ń sọ pé tírú àwa yìí bá ṣe ṣó àwa ò ṣe ṣó pa fẹ́ rówó wọ́n ti mú èmi tilẹ̀ tipẹ́tipẹ́ ṣe ṣó pé we want money but ẹ má dàárín àwọn people irú náà ìjọ tó lọ́ọ́ mo fọlọ́ bẹ̀yìn náà wọ́n pa àwọn ọmọdé ọ̀la wọ́n sì ń gbéyàn mo ti sọ fún yín ẹ jẹ́ wọ́n nu yín ẹni tó bá ṣí aṣọ sókè tó bá fi ìbọn hàn yín ní kọ́nà tẹ́ ẹ bá pariwo tó bá gbé yín yẹn lọ nìyẹn ẹ jẹ́ kan pa yín bẹ́ẹ̀ ẹni tó máa ṣùtì láàrin èrò tó máa escape mo kàn ń da yín sí àwọn nǹkan kan ni gbogbo àwọn tó ń gbé yẹn mo sọ ìdìkan náà tí wọ́n máa ní kí ọlọ́kadà máa gbé yín tọ́lọ́kadà wa ti gbé yín á máa sọ pé mo fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni tó wà nínú mọ́tò tó wà ń bẹ̀ yẹn ni brother mi let me tell you tó bá fi aláwọn kan sun ẹ mọ́ di mọ́tò wọ́n máa fi AK-47 máa fi lead ẹ̀ wọnú mọ́tò tó bẹ́ẹ̀ kò rí street kò ní lọ but the only way tá a lè ṣe ni pé tí wọ́n bá ti fìbọn hàn yín ẹ má jẹ́ kán jí yín gbé nínú àdúgbò yín mọ́ gbogbo tó fi ń gbéyàn ni pé kán gbébọn ńlá ó lójú ẹni tó ń wọlé lọ ká mọ́ information èyí lẹ́ ń ta àṣẹ ara wa ẹ̀yin ọmọ Yorùbá yìí náà lẹ́ ń ta àṣẹ ẹ̀ ń ta àṣẹ fọ̀tún ẹ̀ ń ta àṣẹ fòsì ẹ̀ ń ta àṣẹ fún wájú ẹ̀ ń ta àṣẹ fẹ́yìn ẹ̀ wá ta àṣẹ gbogbo àwọn ọmọ yín tán wọ́n wá ń gbé àwọn ọmọ wa wọ́n gbé wọn pa bandit tún ṣe give away àwọn Yorùbá àwọn náà tún ṣe kíni wọ́n send account síbẹ̀ ọmọ Fúlàní kan sọ̀rọ̀ ìtì tàná tí mo ṣòyìn ọ̀tọ̀ ọmọ Fúlàní kan náà tún sọ̀rọ̀ òun ti sọ Yorùbá dáadáa onítàwọn bá mú Sunday Igboho àwọn máa pa ní ọ̀dà kọ́mẹ̀ntì mo kọ́mẹ̀ntì sí pé ó ní cruise ni cruise máa pa ẹlòmíì
torí tó bá mú ẹ gbòòrò wọ́n máa ṣe para ni wọ́n máa nù wọ́n máa kún ẹ lápá ni kò tó mọ̀ pé èèyàn ń ṣe kúrùsì ló ń sọ pé tẹ bá mú ẹ máa pa àwọn mẹ́ta yòókù sọ pé a máa fi bàtà náà pa ni ó dẹ̀ ló ń ṣe cruise ẹ ọmọ Yorùbá èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní nǹkan míì tí mo lè fún wájú pé ẹ jẹ́ kí ìjà settle láàrin àwọn people ẹ stop láti máa àtàkì olóyè ẹ stop láti máa àtàkì Gani Adams èmi ò lè pè wọ́n mọ́ o bọ̀ kó ní kálukú máa ju shade síra wọn èmi lálágbára èmi ní kinní kan wọ́n ti yẹ lọ wò tán wọ́n láàrẹ Gani Adams oníkálukú mọ bó ṣe ń ṣiṣẹ́ ẹ fi Sunday Igboho lẹ̀ let him do nǹkan tí Ọlọ́run bá ní kó ṣe filẹ̀ ẹ fi ààrẹ Gani lẹ̀ tó bá lòun ò lè ṣe ẹ jẹ́ ká fèsì tó lè ṣe kí ni yóò tí ì tó ìjà òun ò lè ṣe nìyẹn ẹ jẹ́ ká fèsì tó lè ṣe ó lè wọ anybody kó ní mò ń gbìjà èmi ò gbìjà anybody o kò sẹ́ni tó ń bọ́ mi nínú wọn o kò dẹ̀ sẹ́ni tó lè bọ́ mi ẹnu kọ́ èpè kọ́ ẹnu bọ̀lì kọ́ ẹ má dájà lẹ̀ láàrin àwọn ọ̀gá méjì ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kan ṣàyè wọn leave them alone kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan sẹ́yìn gangan ẹ̀yin lẹ fẹ́ sọ kọ́tọ́ máa ṣe ni ẹ wá bọ̀ tẹ̀ ẹ̀ ń bú wọn ẹ̀ ń bú lágbájá ẹ̀ ń bú tàmọ̀dùn èmi ò ní bá yẹn sínú ẹ̀ support pé I should support somebody èmi ò ní bá yẹn sínú ẹ̀ o mi ní bá yẹn sínú ẹ̀ o ìjà ni kó parí ní tèmi fẹ́ nìyẹn.